Sunday Adéyẹmọ la fẹ́, ìwé ẹkùn la fẹ́ fún security ilẹ̀ Yorùbá. Àwọn kan pera wọn ní wíwà wọn jáde. Wọ́n ní lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá o. Wọ́n ní lórí ọ̀rọ̀ security network ilẹ̀ Yorùbá. Wọ́n láwọn ò fẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, wọ́n láwọn reject ẹ̀, wọ́n láwọn ọkọ̀. Yorubawuyi mo ní àṣà ò náà. Àṣà ò náà o. Mo wá lọ ń go deeper. Mo ń go deeper, mo lọ ń gbá research pé àwọn wo ló wà ní the security network Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtọ́ láwọn ò fẹ́. Àṣà ò náà o. Last mo padà detect pé ọmọ Igbo ní chairman wọn for wetin happen pé kí ló dé kí ló ṣẹlẹ̀. Ṣé Igbo ló máa là lé wa lọ́wọ́ ni? Mr. Chukwumbembe àbí kí lórúkọ ẹ? Wẹ́ ọ̀rọ̀ máa tó bẹ́yìn yọ. Bàbá Tinubu ẹ pẹ̀lú àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀. Yorubawuyi lórúkọ mi. Yorubawuyi ni mo ń jayé làgbé Àbẹ̀ní. Tó bá kọjú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́ ara yín pa. Àtòrílẹ̀já ti máa ń bàjẹ́. Ìjọ tí wọ́n ti ń pariwo pé Nàìjíríà ò dá o, wọ́n ń pa wọ́n o, kò sí security Nàìjíríà o, ìjọba ta náà ń pariwo Bàbá Tinubu. Àkànbí ọmọ olódòdẹ, ta ni wọ́n ń pariwo ẹ̀? Kì í ṣèwọ ni wọ́n ń pariwo. Tinubu ló wà ń bẹ̀ ìlú ò dá o, Tinubu ló wà ń bẹ̀ ìlú ò ṣe o. Ṣé wọ́n pariwo àwọn orí wà? Ṣé wọ́n pariwo àwọn Human Rights Writers Association? Bàbá Tinubu, mo rò pé ẹ̀ kì í ṣọmọ kékeré. Ṣùgbọ́n gbogbo èèyàn tó wà láyé tó ń káwọ́ sókè tó ń ṣe túwálè fọba, tó ní kọ́ba ó pẹ́ o, kọ́ba ó gbó o, kọ́ba ó tọ́ o, kábíyèsí a nífẹ̀ẹ́ yín o. Kọ́ba ó gbó, kọ́ba ó tọ́, orí àwọn wọn ló wà. Kọ́ba ó kú tèmi tọ̀la, ìsàlẹ̀ ẹkùn àwọn èèyàn ló wà. Àwọn orí wà, wọ́n lọ́mọ Nàìjíríà làwọn, wọ́n belongs to Nigeria. They are Human Rights Writers Association. Wọ́n ní Human Rights Writers Association làwọn. Wọ́n ní wọn ò fẹ́ kí Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkólìdí ìró ẹkùn wọn ní gbọ́ lọ rescue àwọn ọmọ wa l'Ógbómọ̀ṣọ́, àwọn ọmọ tí wọ́n kó lọ́yọ̀ọ́. Wọ́n ní wọn ò fẹ́ kí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lọ rescue wọn wálé. Àṣà ò náà. Bàbá Tinubu, òkè èmi gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi ò bí ó máa tẹ́ àwọn èèyàn lọ́rùn. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọmọdé tèmi, Bàbá Tinubu, èmi náà wá ń sọ fún àwọn oríwà Human Rights Association or Writers Association of Nigeria. Mo advise Bàbá Tinubu. Bàbá Tinubu should give them 24 hours ultimatum. Ẹni tó jẹ́ chairman wọn ọmọ Igbo ni. Mo lọ gbá research ẹ mo Yorubawuyi máa go deeper. Mo lọ gbá research dáadáa mo pọ́ ọmọ Igbo ni. Bàbá Tinubu wọ́n ní kí Fúlàní tàkìtì onílẹ̀ le. Ṣáàdí kò tàtàyè tẹ́lẹ̀ ni. Bàbá Tinubu àwọn tí gbogbo many people sọ pé àwọn nífẹ̀ẹ́ yìí ṣó fẹ́ kẹ́ ṣàṣeyege ni. Ṣó fẹ́ kẹ́ ṣàṣeyọrí ni. Ṣó fẹ́ kẹ́ ṣe àṣegbóríyìn ni. Ókè o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó kọ̀ mí dẹ̀ ń jẹ́ Yorubawuyi. Mo gbẹnu sọ fún àwọn olólùfẹ́ tèmi, àwọn tó dàbí tèmi pé ẹ̀yin Human Rights Association of Nigeria, Human Rights Association of Nigeria, we give you 24 hours. Go and bring back our children. Ẹ gbé àwọn ìwé yín àti báírò yín àti pẹ́ńsù tó bá wùn yẹn mú rèésà dání, ẹ gbé másẹ̀tì dání, ẹ wọ inú igbó, ẹ lọ bá àwọn tó wà níbẹ̀ tí wọ́n wá kó àwọn ọmọ wa. We are giving you 24 hours. Go and bring back our children. If you do this, èmi máa kúrò lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, màá dẹ̀ tẹ̀lé yín. Human Rights Writers Association of Nigeria, Yorubawuyi lórúkọ mi. I am begging you, pleading with you guys. If you don't want Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìwé ẹkùn, you don't want Tinubu to endorse it, please, I am begging you, go inside the bush with your books and with your big grammars. Go and bring back our children within 24 hours. If you cannot do this, ẹ kó ṣì dànù. Ẹ kó wèrè síwájú, ẹ kó rádàràdà lọ, ẹ kó ṣì síwájú. Tinubu, oya, ẹ bá wa endorse àwọn woman. See, you say you are Human Rights Writers Association of Nigeria. So, Mr. Oyedokun, tí wọ́n bẹ́ orí ẹ̀, kò deserve human rights.
àwọn ọmọ tí wọ́n kó lọ sínú igbó, how many times have you visited them nínú igbó tí wọ́n wà yẹn? No, as human rights, àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, you have to jà fún the right of those children in the bush. Ní àsìkò tútù burúkú tá wà ní Nàìjíríà yìí, you have to go into the bush as Women Rights Association. Go into the bush with your khaki, with your big grammar, with your Onyibo, with your whatever you have. Go and visit those children. They need to talk to somebody. They need to speak with somebody. They need clothes. Women Rights Association of Nigeria reject moves by Sunday Igboho to seek official approval operation of the Ekun security. You guys should just go into the bush. If truly you are Women Rights Association fighter, whatever you are, tell us, those children out of schools, they won't deserve women rights. Please go into the bush and bring back our people. Baba Tinubu, àìmọye èèyàn ni ó fẹ́ kẹ́ ṣàṣeyẹ o. Àìmọye èèyàn ni ó fẹ́ kẹ́ ṣàṣeyege. Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlàfẹ́ nílẹ̀ Yorùbá. Ní èmi Yorùbáwùyí, Àbẹ̀ní Ayélàágbé fẹ́. Mi ò mọ tẹ́lòmíì fẹ́. Ó kájú ẹ̀, ó ṣó. Ẹni tó bá kájú òṣùwọ̀n lèyàn máa jẹ́ kó ṣe nǹkan. Táwọn ò bá kájú ìlú yíya ló máa ń ya. Adésọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ó lóun ò béèrè tọ́rọ̀, òun ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín. Bàbá Tinubu, ó ní ẹ jẹ́ kóun lọ gbé àwọn ọmọ yìí wá. Tó bá ṣe wípé ìgbà tí Yorùbáwùyí ti pariwo pé Sunday Igboho tẹ́lẹ̀ pé fàgbòfégùn yìí, ẹ sókun ẹ lẹ̀ fún un. Bóyá Mr. Oyedokun Michael, bóyá wọn bá má pa bàbá yẹn. Torí mo jẹ́rìí Àdìsá. Immediately tí wọ́n ti kó àwọn ọmọ yẹn pẹ̀lú àwọn teacher yẹn, tó bá yẹ pé Bàbá Tinubu ẹ ti stamp ẹ ti approve, official approve ni. Bó ṣe kó àwọn ọmọ yẹn wọgbó, mo jẹ́rìí pé Àdìsá àti àwọn tiẹ̀ wọ́n á tẹ̀lé wọn, wọn ò bí wọn kú. Wọ́n ti gba àwọn ọmọ yẹn wálé ìjọ́ kẹsàn-án àbí ìjọ́ kẹwàá la wà yìí. Àwọn ọmọ yẹn wà nínú òtútù, àwọn kan láwọn orí wà kí ló wà lórí yín tẹ̀ ń wá káàkiri. If you reject Sunday Igboho moves láti gba approval fún operation ìlú Ekun, you reject it. We accept Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lórí ilẹ̀ ti wá nílẹ̀ Yorùbá. Mr. Chukwu Bekenke, let me bring it out. Chukwu, whatever is your name, Abikilo Pera, you cannot dictate for us in Yoruba land. We have to defend ourselves. Tinubu, má gbọ́n tí wọ́n sọ o, àwọn Mr. Chukwu Belenge, not on our land, not on our soil. You cannot dictate for us. Imagine their chairman is an Igbo guy. Igbo ló máa sọ fún wa, tó bá wa lọ tó bá gbà wá kalẹ̀, they play. Ọ̀gá Igbo, àjẹngbọ́, na they play you dey. Not be on Yoruba land. Wàá kó rẹ̀ síwájú. Ẹ lọ fọ́ọ̀mù Igbo Association of kìkìnìkan. We don't care about that. He said they don't need approval. And did you think Ọ̀tàpọ̀jọ́ enemy lọ fún Sunday Igboho? Baba Tinubu, people are saying our government are evil. And you are saying you are trying. I always speak with many politicians. When we talk, they say, Yorubawuyi. So Tinubu dey try yo, Yorubawuyi. Tinubu dey gbìyànjú o, Yorubawuyi. Ọkàn wo bẹ́ẹ̀ ni. Okay, fine. Ṣebí Jagaban lẹ pera yín, Jagaban de làwọn èèyàn mọ̀ yín sí Tinubu. Ante Jagaban boku. Wọ́n ti gbé àwọn ọmọ yìí tì, ó ti ń lo ọjọ́ mẹ́sàn-án, àwọn ẹtí ń lo ọjọ́ mẹ́sàn-án nínú igbó. Tíì kí wọ́n gbà wọ́n wá sílé. Ẹ ká gbọ́ lẹ́nu Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Mo ń bọ̀ lọ́dọ̀ bàbá Oríwa Association of Nigeria. Mo ń bọ̀ wá bá yín. Ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Àdìsá ọmọ Adéyẹmọ Òsàmì Òsà. Ṣé òun lè lè ṣá? Before we play that, Ogunja. Àwọn nǹkan méjì mo fẹ́ wá debunk. Nǹkan méjì mo fẹ́ wá debunk. Mo kí yín, ẹ tẹ́ kí mi. Mo kí yín ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí. According to the time tí Ṣòyí bá yín,
mo kí yín ẹ kú dédé àsìkò yìí. People were sending me a picture, or let me say pictures àwọn ọmọ tí wọ́n sọ pé àwọn bandits náà pé àwọn tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́. I don't know why I will come here and debunk people's videos. People send the videos to me and say, Yorubawuyi, you are not talking about this. It's a lie. Ọlọ́run. Fídíò tẹ́rí yẹn àbí pictures tẹ́rí wípé wọ́n na àwọn ọmọ tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́. Irọ́ ni picture yìí. Ó ṣọ́ọ̀kì ẹ̀. Ó ṣọ́ọ̀kì èmi náà. If anybody play that picture for you, it's a typical lie. Picture tẹ́ ń wò yẹn, it happened in Niger Republic I think that was 2020. Yorubawuyi, èmi kò ti fẹ́ di escophobia àbí kí ni máa ń pè wọ́n. Fídíò tẹ́ ń wò yẹn 2020 ló ṣẹlẹ̀, and it happened in Niger Republic. Teacher kan ló na àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn, kò kì í ṣe àwọn Boko Haram. Ẹni tẹ́ máa ń gbé àwọn fídíò fọ́tò tẹ́ bá pé àwọn èèyàn wa lórí page Yorubawuyi. I am not here láti dẹ́rù bà anybody with fake news. Àwọn ìyá tó ń pè mí, when I told them and I send the link to them and the Google searches, that's why they know I am telling them the truth. Tẹ́ bá rí náà tí wọ́n ti gbé fọ́tò yẹn síta pé àwọn ọmọ tó ń gbé l'Ógbómọ̀ṣọ́ àwọn ni wọ́n náà báyìí o. Irọ́ ni, fake news ni. Ẹni Yorubawuyi ló sọ bẹ́ẹ̀. Bí wọ́n ti ń kán ike sí àwọn ọmọ lára, tẹ́ bá rí tó sọ pé àwọn ọmọ tó ń kó l'Ógbómọ̀ṣọ́ ni, ẹ sọ pé Yorubawuyi sọ pé irọ́ lonítọ̀hún pa. Fake news ni. Àwọn tí wọ́n ń kán ike rọ́bà sí lára yẹn, that was it not last year or early this year? Lóòótọ́ àwọn kan ni wọ́n kó, táwọn bandits kó, tí wọ́n kán rọ́bà sí lára. But àwọn ọmọ tí wọ́n nà yẹn, irọ́ ni. Wọ́n ní Natasha ló sọ. Natasha lè sọ, ṣùgbọ́n irọ́ ni. You see, Natasha lè jẹ́, ó lè jẹ́ kí ló máa ń pè o, bóyá wà ní senator or whatever. Èmi lè má jẹ́ nǹkan kan, but èmi sọ fún yín, ó hà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, and you can just go and take that picture to Google picture. It's happened in Niger Republic. Teacher kan ló ná àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn and has been sentenced to jail. Teacher ló ná àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn, kò kí n ṣe pé Nàìjíríà nìyẹn ti ṣẹlẹ̀. So ẹni tẹ́ bá ti Google search ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ pàtẹ́wọ́ fún mi. Then the next one is this man. Nǹkan tí Ganduje sọ, this is flying all around, that Tinubu is not a Yoruba man. Ganduje said Tinubu is not a Yoruba man. He was born in Kano. His name is Asiri or whatever Ganduje called him. Irọ́ ni. Ganduje nígbà tí wọ́n campaign, ẹ máa wọ́n olóṣèlú Nàìjíríà, wọ́n lè pa orí ibú rọ́. If you remember, Babangida kan náà, nígbà tí wọ́n fẹ́ ta Babangida fún wa, wọ́n sọ fún wa pé Babangida wípé ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Even àwọn kan ní àwọn eégún kan wà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n gbé jáde fún Babangida. Tí àwọn òòṣà kan wà l'Ógbómọ̀ṣọ́ tó ní wọn kì í jáde lásìkò tó yẹ kí wọ́n jáde. I don't know how far that is true. Tó ní àwọn òòṣà yẹn wọ́n ní nígbà táwọn òòṣà yẹn máa ń jáde. Ṣùgbọ́n àwọn bàbá wa nítorí wọ́n ní wọ́n lọ gbé òòṣà yẹn jáde fún Babangida. And they lied to us. Okay, oh, thank you, Mama T. Ṣé ti rí nísìn. Wọ́n ní Natasha already posted a disclaimer that yesterday to debunk it. Ẹ pàtẹ́wọ́ fún Yorubawuyi jàre. Ẹ pàtẹ́wọ́ fún mi jàre. Thank you jàre. Yọ̀kọ́ ló pàtẹ́wọ́ fún mi. Wọ́n ní even Natasha fúnra rẹ̀, wọ́n ló ti ṣe fídíò. Wọ́n ló ti post láti debunk ẹ̀. Ṣé rí nísìn. Ọlọ́run ló jẹ́ kí n kàwé. Tí n bá kàwé, Ògún o.
èṣù o ọlọ́run mọ̀ tó jẹ́ kí n kàwé ni tí n bá kàwé èmi ò kàwé o mo gbóyìnbó o ṣùgbọ́n tí eṣinṣin bá fò báyìí mo máa lọ ṣe research ẹ̀ mo máa ṣe research a lot thank you jàre ẹ ṣe àwọn tí ń pàtẹ́wọ́ fún mi irọ́ ni so I am not èmi ò kí èyàn kí mọ̀ ìkórí máa mi o máa gbé fídíò 10 mi lè sọ bóyá ẹyọkan lè jẹ ẹyọkan yẹn gan ẹyẹ kí n gbà bẹ́ẹ̀ so I don't want to sọ pé mi fẹ́ gara I don't just pick videos so lórí ọ̀rọ̀ Ganduje ẹ̀yin human rights mo ń bọ̀ lórí yín o ṣó yìí má ṣe gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Ganduje tó ní Tinubu pé Asiri lórúkọ ẹ̀ wípé wọ́n bí sí thank you wípé wọ́n bí Tinubu sí ilẹ̀ Kánò it was during campaign old video ni nígbà tí wọ́n ń ṣe campaign bí àwọn olóṣèlú wa ṣe máa ń pa irọ́ tó máa ń fi ẹ̀bà lẹ tọ́rọ́ lójú tó máa wá pè fún wa ní sísì Ganduje fi ẹ̀bà lẹ Ganduje mọ̀ pé Gandola mọ̀ pé òun náà alala lulu ni wọ́n àwọn tó gba dọ́là tó ẹwọ Ganduje nísìn wọ́n gba dọ́là ní bribe lórí kíní báyìí tí gbogbo wa rí lórí kámẹ́rà and today is part of those people tí wọ́n lead wa ọmọ Buhari sìn ọmọ Buhari òun náà ti lọ gba form òun náà fẹ́ contest ọmọ Buhari Yaya Bello despite wípé ó ní case of kíní kan billion naira tí wọ́n ló kó jẹ ó sanwó school àwọn ọmọ ẹ̀ títí tí wọ́n á fi graduate in dollars Yaya Bello contested and to the glory of the mumu in Nigeria he won àbí he win ní gbọ́ English ẹ má yẹ kí bẹ́ẹ̀ kí fòyìnbó pera mi lólè Yaya Bello win that's the situation of Nigeria mo sọ pé àwọn politician Nigeria ó possible kan máa wọ iná so I'm going to play the video for you he said it in the Hausa language and one of my fans was kini ẹ ti circulate káàkiri propaganda see people are saying Tinubu ò ní family kò níran wọn ò mẹ́ni tí wọ́n bí pẹ̀lú ẹ̀ wọn ò mọ ẹ̀gbọ́n ẹ̀ wọn ò mọ àbúrò ẹ̀ to me kò yẹ kó wọ́n rí Tinubu rẹ̀ I am saying this Yorubawuyi lórúkọ mi and take me for it kò yẹ pé wọ́n rí Tinubu rẹ̀ kò yẹ pé wọ́n lọ drop ẹ̀ sínú gọ́tà ni wọ́n lọ gbé tí ẹnìkan gbé tó tọ́jú ẹ̀ tó wá dàgbà tó di president ìlú lásìkò tó wá wọlé tí security wá stop lásìkò tí Tinubu wọlé tí oúnjẹ wá dínwó lásìkò tí Tinubu wọlé tí kún ké bí eku táyé ń ké bí ẹyẹ tọ́mọ èèyàn ń fọhùn bí ọmọ èèyàn ṣé àwọn èèyàn máa wá identity ẹ̀ káàkiri kí ló kàn wá nínú tí ò kàn wá you see to me mi ò kó kíní yẹn jẹ mi ò Tinubu Igbo ní kíní kan ní Fúlàní èmi ò lọ́dọ̀ tèmi Yorubawuyi o you are free to your opinion on my page but mi ò kó jẹ and Obi àti Atiku tí ẹ ń pè ní ọmọ ọkọ máa sáré show kíní kan fún yín sí play Ganduje tán they are now somebody is now demanding from the north now demanding for 20 years wípé anybody tó bá ti gorí àléfà ó gbọ́dọ̀ lò 20 years they want Tinubu out in 4 years wọ́n ní kí Tinubu máa lọ after 4 years okay I am not campaigning for any politician but if you see me say for today I am not campaigning I am saying today because I can never say never tó bá di ọ̀la tí Obi bá wá dórí oyè and ó wá continue for 20 good years ilẹ̀ Yorùbá ti máa tán ọ̀tọ̀ pé Atiku ló wá because we have 3 candidates Obi Atiku and Tinubu that
Tátìkù bá débẹ̀ for the next 20 years ilẹ̀ Yorùbá ò lè lo 20 months wọ́n kọ́kọ́ ta pọ́ọ̀tì wọ́n á ta ẹlẹ́ Àtìkù àwọn gúdù nínú bísínẹ́sì wọ́n lè ta ọmọ nínú aláboyún Àtìkù sí Àtìkù ò lè ta Àtìkù lè ta kọ́mú láyé àbíyamọ pé dáfálẹ̀ kó máa mi gbogbo ẹ̀ lọ́lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀ ṣáàtì mú kọ́mú ẹ wá Tátìkù bá wọlé àbí tóbi bá wọlé and mind you second time of Tinubu is not promising kí Tinubu lò 10 years lórí àpèrè ní Nàìjíríà ó máa worst sí ni if we still continue under the same 1999 constitution ó máa worst ni the amalgamation has expired Nigeria is like an expired drug consuming èyàn tó sì tó wá lọ consume expired drug ayé à máa bàjẹ́ sí ni so Nigeria ti ní cancer ó ti ní kidney failure ó ti ní gbogbo nǹkan Nigeria ti ní ó ti expire and nínú Nigeria àwọn kan tó yẹ pé wọ́n rí àwọn bí ẹni wípé àwọn làwọn ní Nigeria àwọn lè control everybody and anything and what money cannot buy more money can buy it they will be defending their self láti kó àwọn ọmọ wọn síbẹ̀ tell me ta ló ti rule Nigeria tó ti wá fẹ̀yìntì tí ọmọ ẹ̀ ò sí lórí àpèrè ṣé Lai Mohammed ṣé Gumi ṣé Sultan of Sokoto ṣáwọn governors wa ayé àtijọ́ sọ pé erin ò kí ń fọn kọ́mọ ẹ̀ fọn lórí òṣèlú Nigeria erin ń fọn àwọn ọmọ wọn náà tó ń fọn so tó máa ní Tinubu Kánò ló ti wá propaganda ni they are just bringing it out now as how now kó fi lè bàbá Tinubu agbólé bàbá Tinubu kó fi hàn wá ní Kánò to me I don't care ilé bàbá Tinubu kó fi hàn wá ní Kánò náà yẹ kí Ganduje sáré sọ̀rọ̀ yẹ kí má waste because àwọn ku Hausawa yau za a yi ta kare shi Alhaji Bola Ahmed Tinubu a Kano aka haife shi da aka haife shi a Kano aka zo da shi nan Lagos sai Yarbawa Lagos suka ce wai ya sunansa muka ce sunansa Ashiru sai suka ce wai Asuwaju amma mu na kansa Ashiru sannan kuma suka ce ai wannan sunansa muka ce ma sunansa Bala sai suka ce Bola muka ce to a taba haka din amma mu sunansa ẹ̀yin tí ẹ bá gbọ́ Haúsá according to what àwọn tí wọ́n gbọ́ Haúsá tó jẹ́ fan ni tí wọ́n sọ fún wa wọ́n ló ń sọ fún Ganduje sọ fún àwọn ọmọ Kánò wípé Tinubu ọmọ Kánò ni o pé Kánò ni wọ́n bí sí o kó tó di pé wá lọ sí Lagos wípé aṣíwájú yẹn mínìní aṣíwájú ni Ashiru Ashiru ẹlẹ́rù ìwé wọ́n ní mínìní aṣíwájú ni Ashiru. There is a video that I have with me. Mi ò kàn tí ì ráyè láti sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Níbi tí àwọn ọmọ Ìgbò tí wọ́n ti ń jáde wípé ìyá Tinubu pé Ẹfúnóyè Tinubu ó wà lára àwọn pé àwọn ni wọ́n ta wá fún oko ẹrú. They are using all those propaganda láti jẹ́ kí ilẹ̀ Yorùbá divide. Ká má gbọ́ra wáyé wọ́n ní ìyá Tinubu bọ́ lára àwọn tí ó ta lẹ̀ Yorùbá lóko ẹrú yes madam Ẹfúnóyè Tinubu wọ́n ṣòwò ẹrú nígbà tí wọ́n ń ṣòwò ẹrú nílẹ̀ Yorùbá but these are the Igbo people that said Tinubu ò níyà ẹni kò níyà ẹ tún ní ìyá ayé wà lára àwọn tó ta wá sóko ẹrú báwo ni ẹni tí ò níyà tí ìyá ayé ṣe máa ṣòwò ẹrú ẹni ẹ mọ̀ bàbá ẹ bóyá àdùjọ̀nú ni bóyá kúdàáyà ni bóyá whatever ni okay fine
kò ní ìyá kò ní bàbá kò wọ́n lọ gbé nínú kọ́tà ni àbí ìyá àbí bá tún àbó oríire ni whatever wherever tó bá wù kí Tinubu ti wá okay fine but now they are now saying ìyá ẹ̀ wà lára àwọn tó sọ you say Yorùbá ẹ jẹ́ ká wà báwọn bàbá wa ṣe máa ń wà láyé àtijọ́ báwọn bàbá wa ṣe máa ń wò mi sọ pé mi gbọ́n o àbí bá kìíní kan báwọn bàbá ṣe máa ń wà láyé àtijọ́ ìwọ ló wá bá mi ó ní Tinubu o àmọ́ èèyàn máa lè ní o kò ní ìyá o kò ní bàbá o bóyá kúdà ìyá mi o àmọ́ bí tó ti wá o àmọ́ gbá nípa tó gbọ́dọ̀ tó nu anything nípa Tinubu o okay fine ìbí náà wà mà sẹ́ni tó mọ̀ ọ̀kan pa Tinubu lóòótọ́ àbúrò ló ti wá ni àbákúdà ìyá ni àbí kinní kan ni then ìwọ same person ló tún wá bá mi pé tó bá rí ìgbà tí ìgbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òwò ẹrú wípé àwọn èèyàn Yorùbá wọ́n ṣòwò ẹrú o àwọn ìyálàyà wá ṣòwò ẹrú and they now pick that again and come back and said Tinubu ìyálàyà ẹ̀rọ lára àwọn tó ṣòwò ẹrú but you said kò ní ìyá kò ní bàbá ẹ̀ mọ́ tán ti rí ẹ̀ bóyá jí gbé ni bóyá lọ inú kọ́tà ni. So I don't want to say anything much about it. So tí Asiri sí Ganduje sọ yìí ó fi canvas kò tó máa ń pè ní canvas nínú àwọn olóṣèlú nìyẹn you know how to canvas people àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ òṣèlú báwo ni ọpọlọ wọn ṣe tó ó mọ̀ pé àwọn eléyìí all they believe in ìsìláàmù during campaign àti gbọ́dọ̀ téèyàn kan ti sọ wípé mo ti play ẹ̀ lórí page mi tí àáfàá kan bọ́ ta nílẹ̀ Haúsá ó ní mùsùlùmí tí ò competent kí wọ́n ló pé àwọn kó rúlù Nàìjíríà ju kí non-muslim tó competent rúlù Nàìjíríà lọ so kí ló fẹ́ mú Tinubu wọná lórí yẹn nǹkan tó ń béèrè náà fẹ́ náà tó ń béèrè fún Ọlọ́run fún wọn. Now ẹ ṣe lórí ọ̀rọ̀ ti Tinubu àti ẹni tó sọ nílé pé 20 years Saki lórúkọ ẹ̀ Saki omi orúkọ àwọn orúkọ wọn Saki lórúkọ ẹ̀ from the north only for Nigeria to be fixed one person must remain in power for 20 years kí Nàìjíríà lè bá a ṣiṣẹ́ one person ó gbọ́dọ̀ remain in power for 20 years yes that will ade Yorubawuyi everybody want to vote out Tinubu in 2027 so the next coming president must remain in power for 20 years now gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kálẹ̀ prefer kó remain in power for the next 20 years Atiku or Obi so Obi ni kó remain in power for the next 20 years or Atiku now ibi tá ń lọ pọ̀ ibi tá ń lọ òjì ibi tá ń yà sí ló pọ̀ ẹ jẹ́ ká fẹ́ káwọn èèyàn fi wọlé ká wá padà sí ọ̀dọ̀ àwọn oríwà torí èmi àti yín lè ní a máa fẹ́ fàájà díẹ̀ o ògùn gbọ́ oríwà mo fẹ́ fàájà pẹ̀lú yín díẹ̀ ajé wo aláwàlá èmi àti yín lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ̀sán yìí èmi àti yín àjọ máa mú nǹkan lẹ̀ àwọn oríwà let me bring out this video first oríwà kọ Chineke bàbá wa yẹ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lẹ́nu pásítọ̀ wa ẹ kàn bá wa dá sọ̀rọ̀ tó wà lẹ. Ó ní búburú ní gbogbo ọjọ́ ẹ máa gbàdúrà láti ra ọjọ́ padà wo ìlú Ògbómọ̀ṣọ́ nísìn ẹ̀ẹ́fín la rí yìí o mo ń fi ẹ̀mí bẹ̀rẹ̀ pé Olúwa kí ló dé ó láti mùsùlùmí àti kìrìsìtẹ́nì nílùú Ògbómọ̀ṣọ́ alábòsí ní gbogbo wọn wo ọ̀run wá rán mi sí gbogbo àwọn oníṣẹ̀ṣe wo gbogbo ẹ̀yin àràbà gbogbo ẹ̀yin awo pátápátá ẹ kóra yín jọ ẹ pé àwọn alálẹ̀ mo ń fi ẹ̀mí bẹ̀rẹ̀ pé Olúwa kí ló dé tó jẹ́ pé àwọn lọ fẹ́ lò ó lóun ti sọ wípé ìgbà tí àwọn ènìyàn mi bá. wọ́n ní ká encourage yín kẹ́ bá wa share video wọ́n ní kẹ́ bá wa like encourage more viewers to share this video and like it. wọ́n ní ká encourage yín ká ṣe máa encourage yín ẹ rí pé ó jẹ́ nǹkan ìtìjú ká ṣe máa sọ fún yín pé bá wa share video ẹ bá wa like ẹ
ṣẹṣẹ wa tá ṣẹṣẹ tí Yorubawuyi ṣe ǹjẹ́ pé ṣẹṣẹ wa tá ṣe ṣé tí Yorubawuyi ṣe kò dùn mọ́ yín tó pé kí n má sọ fún yín pé tẹ láìkì ṣó ìkẹtẹ máa fi láìkẹ ọ̀nà ẹ̀ bá wa láìkẹ èmi kọ́ ni mo sọ ọ̀nà ẹ̀ bá wa láìkẹ bá wa ṣí ẹ̀ kàkà wá bẹ̀rẹ̀ sí ní fàájà báyìí mo fẹ́ ká fàájà ni o wàláì èèyàn over 200 watching 46 likes ẹni tó ní Fúlàní làwọn tó pọ̀ jù náà àwọn tó ń wò mí wàláì onítọ̀hún ò ṣọ̀rọ̀ sọ oní Fúlàní ló pọ̀ jù náà àwọn tó ń wò mí so ẹ máa bá wa láìkẹ ká máa fi kẹ́mi náà fi yẹn sinmi díẹ̀ kò tí mo fẹ́ fa ṣó ìjà ní tẹ́ bá gbà ká fàájà. tí mi lè ní sùúrù báyìí TikTok ẹ bá wa power tap ká lè rí yín gbé wọlé mi fẹ́ gbé yín wọlé kó máa drop no I don't want to be saying this every time ó yẹ kí wọ́n àkọ́kọ́ tí màá máa play ní táìpì mo fẹ́ káwọn èèyàn máa let me see if I can do something else. Bàbá àgbà o bàbá àgbà. Bàbá àgbà ó tí ẹ bàbá mi like show mi wàláì èmi àti àjọ máa mú nǹkan lẹ̀ lẹ́yìn fídíò pọ̀ tí mo fẹ́ play but I don't know if I will be able to play it because I máa fẹ́ pè wọlé mo fẹ́ wá ọ̀rẹ́ mi tí ọ̀rẹ́ mi ni kì í pè wẹ́ whatever mo fẹ́ wá ọ̀rẹ́ mi kan wá kó bá mi bá yín sọ̀rọ̀ ni tó bá bá yín sọ̀rọ̀ bóyá ẹ share fídíò yìí ibo ni fídíò wèrè yìí wà náà. Bàbá àgbà o ìfẹ́ pí àná bí ní ẹ̀pá fún yín mo ní lè dúró mo ní lè máa wá fídíò yẹn let me continue tẹ́ bá láìkẹ́ tẹ́ bá dẹ̀ láìkẹ́ yìí lẹ mọ̀ I don't want to disturb myself so let me continue with my show. Bàbá wa bá wa gbọ́n sókè ẹ kà bàbá wa ẹ kì í bẹ̀rẹ̀ show padà let me start again. ó ní búburú ní gbogbo ọjọ́ ẹ máa gbàdúrà láti ra ọjọ́ padà wọ ìlú Ògbómọ̀ṣọ́ nìsín ẹ̀ẹ́fín la rí yìí o mo ń fi ẹ̀mí bẹ̀rẹ̀ pé Olúwa kí ló dé ó ti gẹ́sítà ó láti mùsùlùmí àti kìrìsìtẹ́nì nílùú Ògbómọ̀ṣọ́ alábòsí ní gbogbo wọn. àgbàǹgbà wo ọ̀run wá rán mi sí gbogbo àwọn oníṣẹ̀ṣe wo gbogbo ẹ̀yin àràbàràbà gbogbo ẹ̀yin awo pátápátá ẹ kóra yín jọ ẹ pé àwọn alálẹ̀ mo ń fi ẹ̀mí bẹ̀rẹ̀ pé Olúwa kí ló dé tó jẹ́ pé àwọn lọ fẹ́ lò ó lóun ti sọ wípé ìgbà tí àwọn ènìyàn mi bá kọ̀ mí sílẹ̀ èmi ó gbé òkúta dìde wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa yìn mí. ẹ gbé ifá jẹlẹ̀ ẹ béèrè ẹ pé àwọn alálẹ̀ ẹ má yọ sí ẹ sì má gbowó kankan lọ́wọ́ àwọn ọba láti ṣe ètùtù ọdúndún ọmọ amúlùúdùn bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ bá rí ṣe ìlú Ògbómọ̀ṣọ́ wà lálàáfíà láì ṣe bẹ́ẹ̀ kólé ógbélé ń bọ̀ láì ṣe bẹ́ẹ̀ arígbá kọ́kọ́ ń bọ̀ tí ò pẹ́ mọ́ tí wọ́n máa sunlé ara wọn. ọ̀run rán mi sí yín ni ẹ̀yin oníṣẹ̀ṣe ẹbí falẹ́rẹ̀ kí ìlú òtùbà kó tùṣẹ́ agbára àwọn kìrìsìtẹ́nì ọ̀ká mọ́ agbára àwọn mùsùlùmí ọ̀ká mọ́ bẹ́ẹ̀ bá rìnrìn àjò yìí ẹ rí i pé ìlú ọ wà ní àlàáfíà ìwọ náà náwó rẹ báyìí. ọmọ Yorùbá ṣó ti yé yín ọ̀nà the sphere ìdọ́kìlì ẹ̀ ṣó ti yé yín gbogbo ọlọ́mọ padà sílé last gbogbo wa pátápátá la máa padà sílé last ṣó ti clear bàbá wa nínú Olúwa sọ wípé Ọlọ́run sọ fún àwọn wípé oníṣẹ̀ṣe ló lè ṣe wọ́n ní ẹ pé alálẹ̀ ilẹ̀ Yorùbá èyí pé alálẹ̀ Saudi àbí ti Israeli mọ́ tábà wá rí ẹnìkan tó ń sọ fún yín pé wọ́n ní kẹ́ dira ara àwọn lẹ́fẹ̀ẹ́ dì because mo rí fídíò kan náà sẹ́ndì sí mi tèmi o ìfẹ́ gbé fídíò ẹ̀ because mo pé mo fídíò ẹ̀ ṣe àdéhùn ìgbọ́dọ̀ tó sọ pé wọ́n ní kẹ́ dira wọ́n ní ẹ̀rọ dira ara àwọn lẹ́fẹ̀ẹ́ dì ẹ lọ di kíní kan mú ni ẹ lọ kó kíní kan jáde dey play dey what dey play let us play this video first wúrí wa mo ń bọ̀ wá bá yín o. Yorùbá àwọn nu ẹ ti rí wọn.
Wọ́n pẹ́ ní wa àgbẹ́kọ̀yà. Ẹ̀yẹ́ kéré o. Àwọn ọkọ̀ yìí lórí àwọn àkàmọ́. Àwọn Fúlàní ajínigbé, excuse me, ni wọ́n wá sílùú tí wọ́n jí àwọn èèyàn gbé. Wọ́n wá béèrè ọtí, wọ́n béèrè igbá, wọ́n béèrè àwo, wọ́n béèrè kò bá àṣà sùn. Àwọn yẹn kó lọ fún wọn, ṣùgbọ́n wọ́n ti rán Ògún síwájú onírè ọkọ mi. Wọ́n ti rán Ògún síwájú. Ìgbà tí wọ́n fi dọ́dọ̀ wọn, àsùnfọ́nfọ́n ní ti fọ́n, wọ́n ti ń sùn. Ẹ dákun, tí kódà kan gbé machine gun wá, àbí machine gun, àbí machine gun, àbí machine whatever. Kódà kí wọ́n gbé bàsókà dání, ohun ló máa ń gba tọwọ́ ọmọ. Ohun ló ń gba tọwọ́ àgbàlagbà náà. Ẹ má jẹ́ kí ẹnìkan sọ fún yín pé kẹ má dira, gbogbo àwọn àfáà tó sọ fún yín pé kẹ́kẹ́ lọ dira, ẹ má yẹ kiri kan, ara mẹ́rin rẹ̀ dì, ibi tí ayé dé nísìnyí, ìrà wo lẹ́ ń dì. Ẹ lọ, àwọn bàbá wa mọ tó máa fi ń jà. Ṣáwọn tó ń sùn yìí, kódà kan gbé ó tún nà, ó nà. Wọ́n sùn, wọ́n tún, see, they are sleeping and they are snoring on duty. Sleeping on duty. Gbogbo àwọn ìbọn tí wọ́n kó wá fi jí àwọn èèyàn gbé, ìbọn náà kó kalẹ̀ tí wọ́n sùn lọ yìí. Iṣẹ́ àwọn bàbá mi ni. Èṣù láàdúró gírí oko wá tẹ àwọn bàbá wa mọ ibi tí wọ́n ti ń pè é. Èmi máa kọ́ wọ́n yẹ wá ṣe fídíò, wọ́n yẹ ṣe fídíò yìí ló wá dùn mí, kò yẹ kó ṣe fídíò. Wọ́n yẹ ṣe fídíò àtún replay. Wọ́n ṣe ó. Irú eléyìí sì, kò yẹ ká bàbá wa ṣe fídíò. Kò yẹ kó sùn kan já sọ́run ni. Kó tojú ohun dójú kú. Kó to kòwòkò tó. Kò yẹ kó sùn kó bọ́ sálá kejì ni. Kó sùn síbẹ̀, kó bọ́ sí alákejì. I don't know. Wọ́n tún náà kó wọn lọ sí station. Tó yẹ kó wọn lọ sí station. Tó yẹ kó wọn lọ sí station. Ó yẹ kó jẹ́ kó sùn ní kó máa lọ. Ẹ má jẹ́ ká àfáà kan parọ́ fún yín o, gbogbo wọn náà ń ṣoògùn o. Wọ́n ń ṣoògùn o. Wọ́n ń ṣoògùn o. Wọ́n send fídíò àfáà yẹn sí mi lẹ́yìn kẹ́lọ́ sùn. Ẹ má sùn wọ́n ní kẹ́lọ́ ṣe padà sílé, kẹ́lọ́ dira. Ẹ má dira, ẹ má dà wọ́n lóhùn o. Àwọn náà dira o. Wọ́n dira o. Aṣáájú orí íńtánẹ́ẹ̀tì àrí tó ń bára wọn fà. A rí pé wọ́n bára wọn fà mọ̀ gan-an, gbogbo wọn náà dira. So, Yorubawuyi, fídíò náà wọ̀ tátù ìdèbè táwọn èèyàn wọ́n wú mi lórí. Wọ́n wú mi lórí. Báwa ẹni a máa padà sílé. Adisa sọ̀rọ̀ náà ká tó padà sọ́dọ̀ àwọn orí wa ẹ máa enjoy mi lé ní Ọlọ́run. Lo agbára tó wà wá ní àníṣù ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ máa lọ ọbẹ̀ mo ti rẹ́dì láti bí ìjẹta àwọn ọmọ ti dúró wọn jẹun mú kájà kára àwọn èèyàn tó máa ń pọ̀ gidi àwọn tó wà ní ilé bá bọ̀lẹ̀ tó ń jẹ́ àwọn tó wà ní abẹ́ lo agbára tó wà ní àníṣù káwọn fi work on it wọ́n bẹ̀ jẹ́ pé akẹ́kẹ̀ẹ́ mọ́ ìlú inú gbó yẹn wọ́n tó sọ fún mi yẹn mo ní kí wọ́n yá fọ́ sínú gbó yẹn káwọn àrùkù wọ́n ní no pé èèyàn wà ókè ẹ jẹ́ káwọn investigate tí àwọn pípẹ́ ẹ̀ sàpamọ́ sí bẹ́ẹ̀ni kápẹ́ bá àwọn la fẹ́ support káàdì sòrò kájọ sí ni àwọn èso lẹ́yìn wàhálà mi fọlọ́ múra lẹ́yìn ilé ìdẹ́ni lábá ti kọ́ sí àwọn tẹ́ róòlù ìṣẹ̀lẹ̀ mọ́ wàhálà tó bá ti pè mí ní instruction tó bá ti pè mí ní ọ̀dà tó fẹ́ tèmi wọ́n sì mí lẹ̀ pẹ̀lú àwọn tèmi káwọn àmúgbó yẹn káwọn ti sọ̀fẹ̀ róòlù ìṣẹ̀lẹ̀ mọ́ tọ́ra máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni bí ẹ̀ ọlọ́run bá ń gbọ́ kí ti pé mi fẹnu sí o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo béèrè owó làwọn mo ti múra pẹ̀lú abẹ́yẹmọ abẹ́rẹ́ owó kankan kálukú fara ẹ̀ lẹ́yìn àbí mo fi lówó mọ́tò wá bí ṣé mo fi lówó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mo ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn náà ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù pé àwọn Fúlàní yẹn yin àwọn kankan àwọn fẹ́ kọjá pé àmọ́ lọ wọ́n mọ̀ fi kíní bọ́ǹbù yẹn sáwọn yẹn lẹ́sìn káfíńà balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti tra àwọn tó tra
káwọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ try gan ó ń pè wá ó ń mọ́nítọ̀ wa ó sọ pé káwọn sábà àjọ sí i ó dẹ̀ mọ́nítọ̀ bẹ́ẹ̀ láwọn iṣẹ́ tó dá látàárọ̀ ni màá ti pè tó wà láìpẹ́ láìpẹ́ á mọ̀ bí táwọn ọmọ yẹn wà ọlọ́run bọ́ dẹ̀ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi òun tèmi náà ń kéré àti tèmi ẹ tètè fún wa lágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by so mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá Tinubu ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni ìṣètò ẹgbẹ́ wa tẹ̀ ń sí nílẹ̀ Haúsá lọ́dọ̀ yìí bẹ̀ ní kẹ́ fi mọ́ ẹ mọ̀ jù kọ́ dọ́dọ̀ tí wàá ń bí àwọn ìsara yìí àìsàrà wọn iṣẹ́ wa ni iṣẹ́ ni Yorùbá máa ń ṣe àwọn èsì mọ́lá ti ń tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adẹ́kọ́là yóò bẹ́ẹ̀ ṣe láàbò yẹn ara àwọn ọmọ àlẹ́ Yorùbá kẹ́rẹ́ sọ́ńtẹ̀ láwọn Fúlàní tọ́jọ́ sẹ́ bí yẹn ò ní oṣù ìbájọ́ mú wọn pọ̀ ni. tó mo fi àsìkò yìí mo fi bẹ lọ́hùn fún gba àwọn tí ìdílé wọn fẹ́nu tó tẹ̀lé yẹn ọlọ́run bọ́ dó làwọn ọmọ yẹn lọ́dà kò mí fẹ́ra mi ilẹ̀ láti lọ́dún sí gbèrò owó ṣùgbọ́n bọ́wọ́dà ìbò tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń dábàá wú àtàwọn tí ń tẹ̀lé wọ́n tún ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àwọn òyìnbó sọ bẹ́ẹ̀ àfi pèsè wọ́n sọ bẹ́ẹ̀ láti pèsè láti gbó àwọn bàbá kájí káwọn tó bàbá mi Olúgbọ́n ní àwọn ń tó ní ìfarabalẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ sún bàbá ńgbà tó fẹ́ pọ̀ tí mo pe bàbá Olúgbọ́n torí ìlú bàbá níbẹ̀ mo sáà ń pe bàbá lera bàbá ẹ̀jẹ̀ mọ́ tó ń bẹ̀ sẹ́ níṣẹ́ ìṣẹ́jú mọ́ pé bàbá Olúgbọ́n tí bàbá lè testify wọ́n dẹ̀ ṣiṣẹ́ kọ́ra wọn ṣe mítìn lánàá pẹ̀lú gọ́vnà wọ́n ṣe mítìn tó pẹ́pẹ́ òun náà tó parí mítìn pẹ̀lú gọ́vnà lánàá wọ́n á ní gọ́vnà sọ pé àwọn ọ̀fẹ́ kákẹ́lẹ́ ní wọnú gbó yẹn kákàmọ́ orúgbó kiri tó jẹ́ pé ànímọ̀ ibi tó wà kákùn mọ̀ sàmọ̀ yẹn lẹ́sìn ṣùgbọ́n ká jẹ́ kí wọ́n dictate ibi tí wọ́n dúró sí bẹ́ẹ̀ ni wọ́n káwo bá ṣe fẹ́ rìnrìn yẹn tó tá a bá dẹ̀ ti sẹ̀yẹ́ tán ọmọ pé gómìnà náà sọ. gbogbo èyí tí ẹ̀gbọ́ tẹnu ẹ̀gà tẹ́ sọ wípé ẹ̀gà ń pàtó ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà yẹn gbogbo èyí tẹ́ ń bu Sunday Ìgbòho ní comment section ó ti gbowó ni ó ti ṣe gbá ni ó ti ṣàwo ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn wọ́n ní àwọn DSS wọ́n ní àwọn tó ń kọ́ àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n ti sẹ́ẹ̀tì àwọn bọ́ǹbù káàkiri I think I have a video here pápá mo máa gbé fídíò yẹn wá lára àwọn tí wọ́n ìlú tó ti lọ kọ́ àwọn ọmọ yẹn news ò gbé síta ni àwọn tí wọ́n wọ gbọ́ fẹ́ lọ gbà wọ́n fẹ́ lọ rescue wọn tó ń jẹ́ àwọn local hunter mẹ́ta ni wọ́n ti àwọn guys yẹn tó ti pa tí wọ́n jẹ́ àwọn aráàlú yẹn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti pa wọ́n ní wọ́n ti ń kẹ́ bọ́ǹbù káàkiri gbogbo táwọn èèyàn lè gbà wá wọ́n ní ọ̀gá DSS wọ́n ló try gan ni Àdìsá ò ní parọ́ you see me àwọn máa pe Sunday Igboho ní principal mi if you call him my principal I love it because nǹkan tí mo lè fi hate èèyàn láyé ni kéèyàn jẹ́ onírọ́ ẹ tó bá jẹ́ onírọ́ kò sí nǹkan tó onírọ́ ò lè ṣe tẹ́ bá ká pọ́n ọmọ nídìí ó máa ní ṣùkú àgbàdo ni bẹ́ẹ̀ téèyàn bá jẹ́ olóòótọ́ ó máa ń láìkí irú èèyàn bẹ́ẹ̀ Sunday Igboho lè burú o àtàbá dẹ̀ burú a máa ń sọ àwọn kì í pa irú èmi sí mi ò ń parọ́ ìwọ́n bọ́ yẹn ń parọ́ tí bá parọ́ fún ẹ nísìn kó tó kúrò ní kó tó gbé ẹsẹ̀ méjì máa sọ pé irọ́ ni mo pa òótọ́ ọbẹ̀ lélẹ́yìí o mi ò like because mi fẹ́ kó di ọjọ́ ọ̀la kan ní ṣèbó sọ wípé Àdìsálà wọn náà ti fẹ́ wọnú bó ti tẹ̀lé àwọn pípọ̀ yẹn wọ́n láwọn ò béèrè owó wọ́n ní fún àwọn ọmọ Yorùbá tí wọ́n dìde tí wọ́n wá bá you see Yorùbá ẹyọ kan ni wá ẹ má kí wọ́n fi propaganda yà wá níbàdàn yẹn àwọn èèyàn ti gbé láti Ògbómọ̀ṣọ́ láti Ìlọrin láti Èkó láti everywhere Ògùn state wọ́n ti pé tìgbà sí lórí Sunday Igboho bàbá ìwé lẹ́yìn ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kán wá gbìyànjú lọ́rùn ilẹ̀ Yorùbá nígbà ẹnì sọ́nẹ̀ ìjọ kejì ló yẹ kó lóye Sunday Igboho ti wọ ọbẹ̀ yẹn gbogbo ọ̀rọ̀ kọ́lá máa sọ lórí afẹ́fẹ́ bẹ̀tí wọ́n ní wọ́n pe àwọn díẹ̀ sẹ́ you see Yorùbá with àákò máa sọ̀rọ̀ díẹ̀ ni a máa sọ lérèfé torí inú tó gbọ́ ọmọ yẹ kó gbòdìdì ọmọ yẹ kó gba ọ̀rọ̀ ìtàn sọ síta yìí la máa sọ síta wọn náà sọ fáwọn pé ẹ ní sùúrù àwọn gáìsì ti kẹ́ nǹkan sójú ọ̀nà àwọn náà ṣe máa ń ṣe nílẹ̀ Haúsá nìyẹn wọ́n máa ń pa àwọn sójà wa wọ́n máa ti kẹ́ bọ́ǹbù sójú ọ̀nà fún wọn tí wọ́n bá wọ́n rẹ́síkà èèyàn báyìí àwọn èèyàn kan máa kú dànù ni ẹ̀ báyìí kan Yorùbá ajẹ́ tó yẹ wípé tí ẹ̀mí kan bá sọnù èèyàn 500 lè sọnù ní Haúsá o kẹ́ ń pa wọ́n o wọ́n á ní iná lè láìwá iná lè rọjò wù ní ẹ wo Yorùbá yẹn nìkan tí wọ́n pa ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe ń shake irú àwọn Nollywood actors and actresses
wọ́n sọ̀rọ̀ tipátipá àwọn tá à lè pé wọ́n lè sọ everybody bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ayé wà nígbà wọlé nílẹ̀ Yorùbá àìmọye yín lẹ sunkún watching that video Yorùbá ń sunkún ni tó bá yẹ pé ilé Haúsá ló ti ṣẹlẹ̀ ní iná líláyé wà iná lè mo ti rẹ́ẹ̀dì kan náà tí wọ́n sẹ́ni fídíò obìnrin kan náà sí mi tó ń sọ wípé àwọn pípù yẹn yóò wò tẹ̀ lókè iná líláyé kinní kan àkọsílẹ̀ táwọn àkádírì àkàǹsùpùlù ẹ má ìkẹ́dùn àkàǹkádírì yẹn àti ẹ̀fẹ́ ńlẹ̀ Yorùbá àkàǹkádírì yẹn ẹ gbé lọ sílẹ̀ Haúsá ẹ máa sọ àkàǹkádírì yẹn níbẹ̀ àkádírì kankan ńlẹ̀ Yorùbá. We will not accept this. Ẹ lọ lẹ Haúsá ló máa para yín problem tí yín nìyẹn. You see they say Tinubu kinní kan. Tinubu náà ń gbìyànjú. Ẹ bá pè lọ́mọ Fúlàní o, ẹ bá pè lọ́mọ Senegal ẹ̀yin lẹ́mọ tó ti wá. But Tinubu gẹ́gẹ́ bí ẹni pé èmi mọ̀ lọ́mọ Yorùbá pé Bọ́lá ló ń jẹ́. Kò ní lajú kalẹ̀ kó máa pa wá ńlẹ̀ Yorùbá. Ẹ̀jẹ̀ Yorùbá ò fara mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n Nàìjíríà ò lè work. No matter nǹkan tí Tinubu Nàìjíríà bí obìnrin tó bá fẹ́ ṣe ìṣìná no matter nǹkan tí ọkọ lè ṣe ò bá rẹ̀ bá gì fún kó ra aṣọ fún kó ra bàtà fún kó ra kíní kan fún ó máa ṣe ìṣìná ìbùkún tó ti wà lójú ẹ̀. Màmí á ní à ń bẹ́ẹ̀ nu obìnrin tí ò kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe jẹ́ Nàìjíríà dàbí obìnrin tó fẹ́ kọ ọkọ ni tó ọkọ ẹ ti ṣí tó máa ò bá ẹni tó bá kò ṣe fún kódà tó bá ń bá sùn lọ́wọ́ kò sí bó jẹ́de kó lọ mú ní ìmọ̀ tó fẹ́ mú tó bá ń bá sùn lọ́wọ́ bá kan máa wẹ̀ báyìí pé lórí ibú ṣàṣe kí kókóró ibú ẹ̀ bọ́lẹ̀ à ń bẹ́ẹ̀ nu obìnrin tí ò kọ̀kọ̀ wọn ní Nàìjíríà for now Nàìjíríà ti tán no matter bí Tinubu ṣe lè try no matter kò lè fix Nàìjíríà 1 million Tinubu ò lè fix Nàìjíríà tó bá ti ń fix ẹ̀ báyìí àwọn ọmọ Fúlàní yẹn wọ́n máa fà ya ni tó bá ti ń fix ẹ̀ báyìí wọ́n máa fà ya ni 5 million Àtíkù kò lè fix Nàìjíríà ṣé wàá rò bí tẹ́rẹ́rẹ́ ń tẹ 20 million ẹ̀ kò lè fix Nàìjíríà kó wá mú 1 million Àtíkù 1 million Òbí àbí 1 million Tinubu 5 million Àtíkù 20 million Òbí kó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ wọn ò lè fix Nàìjíríà because àwọn Fúlàní yẹn wọ́n dàbí ọmọ tó mu yàn wọdún mẹ́ta ni kò ní easy àti gbà lẹ́nu ó ti mú ẹ Fúlàní ti mú ẹgbẹ́ ọyàn wọ́n ti mú ẹgbẹ́ ọyàn so kò easy fún àti gbọ́mú lẹ́nu wọn anytime tí wọ́n bá débẹ̀ wọ́n padà bàjẹ́ náà ni no matter what Tinubu lè ṣe lè ní wọ́n á bàjẹ́ ṣé rí ilẹ̀ Yorùbá tí wọ́n attack yìí to me opinion tèmi ni o ìpolówó page Yorubawuyi a máa ní you are free to your opinion tèmi ní wípé bí wọ́n ṣe ń pa wọ́n náà tí tó ń pa wọ́n yìí wọ́n rí pé Tinubu ò kí ẹ̀ ó pè sí bẹ́yìn ara yín ní bẹ̀rẹ̀ sí ní para yín nìṣó wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ẹyọ kan ó máa ń ká wa lára ni wọ́n ṣe wọ Ọ̀yọ́ ni wọ́n ṣe pa máa Mr. Oyèdèpọ̀ yẹn ni wọ́n ṣe pa may he so rest in peace may he find peace nínú nǹkan tó bá gbàgbọ́ tó pé Jésù náà gbàgbọ́ kí Jésù kọ́jọ pàdé Jésù àwọn àti màámi Mr. Oyèdèpọ̀ tẹ bá rí màmá mi bá mi kí because ọmọ Jésù jọlẹ̀ méjì may he find peace in his Lord Jesus Christ so wọ́n mọ̀ pé tó bá pa ṣé ẹyọ kan Yorùbá equivalent to 1 million Fúlàní because táwọn bá pa wọ́n máa pa Yorùbá ẹyọ kan wọ́n lè pa mathematics teacher for that matter bẹ́ẹ̀ ni máa pa wọ́n bẹ́ẹ̀ máa pa shoemaker ẹ máa pa megoro tí wọ́n ní kà sí anything they will still say in on the lie no mo máa ṣe in on the lie so we have to do something Yorùbá ni wá ẹ gbọ́dọ̀ tí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ń sọ now àwọn kan wá kóra wọn jọ wọ́n ní àwọn human rights activists ẹ jẹ́ kí n kọ́ gbé olórí wọn jáde ẹni tó jẹ́ olórí àwọn human rights activists lẹ́ ń wò yìí founded of Oriwa is this man below Emmanuel Unadozie de Santa Cruz Onwubiko is a Nigerian journalist. This is the Igbo man against Sunday Igboho Iwekun security outfit to secure Yoruba land.
As how now? Where can Ugbo Owu Biko Songon Ogbo na go say gbangba. As how? Mr. Nwodiko abi Gbongbodiko ni e. How can you intervene so pé a fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá? Ẹ jọ̀ọ́ ẹ bá fẹ́ Sunday Igboho. Ẹ bá fẹ́ ìwé ẹ̀kọ́ bá wa kọ sí comment section pé Adisa la fẹ́. Ìwé ẹ̀kún la trust. Sunday Igboho la fẹ́. Woman rights activists àbí woman rights kí ni wọ́n? Writers Association. And woman rights activists tẹ́jẹ́ writer. Can you please go into the bush and bring back our children? Mr. Nwodiko, Gbongbodiko, can you please go into the bush? Kalabawa ko àwọn ọmọ wa tí wọ́n kó wá. Mr. Nwodiko, you has never been against Asiri Dokubo. Come on, fìbọn fọ́ ẹ lórí you are against Asiri Dokubo, which is security outfits. With the security men. Asiri Dokubo display àwọn iṣẹ́ ńlá lójoojúmọ́. Mr. Gbongbodiko, àbí Gbongbodiko ni ẹ́. Why can't you come out proudly and against Asiri Dokubo? Woman rights, Uriwa, whatever, teleje. And double challenge, and triple challenge, and multiple challenge, and 99 challenge you. Tí wọ́n bá bí yín dáadáa, ẹ lọ challenge General Asabuja. Go and challenge General Asabuja. If truly you are Mr. Gbongbodiko, you are woman rights, you are fighting for woman rights. General Asabuja the dirty water, Asiri Dokubo ọ̀tọ̀, Asabuja ọ̀tọ̀, dirty water, wọ́n kó àwọn irinṣẹ́ lòǹgì burúkú, àwọn orí ibú irinṣẹ́ tó pé tí Fúlàní bá yóò máa ronú lẹ́ẹ̀mejì kó tó wọlé wọn. Wọ́n kó jáde. Mr. Gbongbodiko, you have never come out to against General dirty water. No, as how? Ṣé bẹ́ẹ̀ ni Yorùbá wá gọ̀ sí ni? Ṣé bẹ́ẹ̀ yẹn la ṣe gọ̀ tó? No, kò fọ́nì náà. Kò fọ́nì rárá. Bẹ́ẹ̀ la ṣe gọ̀ sí àbí? Mr. Gbongbodiko, ẹ má gbé péjì mi o, ẹ jẹ́ kó rí yín pé o. Oh, wèrè. Ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ṣe gọ̀ sí? No, ẹ̀rù pé ó fọ́nì ni. Kò fọ́nì rárá. Ìwọ ni mo wá control wa pé ẹnìkan la gbọ́dọ̀ gbà, ẹnìkan la gbọ́dọ̀ fẹ́. Now, let me read it for you quickly. Human Rights Writers Association of Nigeria, Uriwa, reject moves by Sunday Igboho to seek official approval for the operation of the Ekun security network. Human Rights Writers Association of Nigeria, Uriwa. The group describes Sunday Igboho's move as unlawful. I don't know. But èmi ò kàwé. Sunday Igboho said he is waiting for approval from the government. No, please just help me out. Sunday Igboho is waiting for approval from the government. Okay, if government approve it, then you said it is unlawful. Mr. Gbongbodiko, where because èmi ò kàwé. How can government approve what is unlawful? How can unlawful thing be approved by government? What is law? What is unlawful? I'm a kàwé máa ṣe mí ní nǹkan o. Woman right on security matter. Why tí ẹ lè wọ inú igbó? The woman right that cannot go to inú igbó and bring our children back to us. You call yourself woman right. Those children in the inú igbó, they need people to talk to. We have been seeing woman rights from America. They go into the bushes. We have seen somebody that visited Boko Haram. He's a woman rights activist with BBC. He went deep into the bush. That's about Boko Haram. Ẹ̀yin Gbongbodiko Woman Rights Association, please pack your bag, book bags.
Pack your pencils, your eraser, your matchstick, your compass, and go into the bush. Ẹ lọ bá wa kó àwọn ọmọ wa. Tẹ́bà tí wọ́n lè kó àwọn matchstick yín, àwọn eraser yín àti pencil yín lọ bá wa ká àwọn ọmọ wa, ẹ kó ṣì dànù. We don't want you. We don't know you. The woman rights activists from abroad, they always go into the bush. Wọ́n lọ bá àwọn èèyàn níbẹ̀. Okay, we are giving you 24 hours. Bring back our children. Bring back the teachers, the staffs, the VP, the principal. If you cannot bring them back, ẹ kó ṣì dànù. Ẹ kó ṣì lẹ kó rí burúkú síwájú. Bring them back. Let us see what you can do. If you cannot do it, then keep quiet. Keep quiet. Wọ́n pa àwọn èèyàn wa. Ẹ ń sọ̀rọ̀ nípa pencil and eraser. He said it's unlawful. Seeking permission to protect myself and my family is unlawful. Ṣé ẹ̀yin ìwé lẹ́ka ni àbórí ìwé àbísàlẹ̀ ìwé lẹ́ka? Àwọn tá a kàwé inú àtọpọlọ náà. Under the 1999 Constitution, you can defend yourself. So we cannot defend ourselves. Sunday Igboho cannot defend his, those children in the bush are Sunday Igboho's children. Tí ẹ bá mọ̀, Mr. Gbongbolodiko. Those children in the bush are Sunday Igboho's children. Those women in the bush are Sunday Igboho wives, Sunday Igboho's mothers, and Sunday Igboho's children, daughters. Those principal, the VP, the staffs in the bush, they are Sunday Igboho's relatives. Yorùbá là wá, àwa máa ń kanra wa. Ọmọ Ọ̀yọ́ lè kọ́lé sí Ìbàdàn. Ọmọ Ìbàdàn lè kọ́lé sí Ògùn state. Ọmọ Ògùn state lè kọ́lé sí Lagos state. Mr. Gbogbolodiko, ẹ̀yin lọmọ Anambra tí ò lè kọ́lé sí Enugu. Ọmọ Enugu tí ò lè kọ́lé sí Onitsha. We are one family in Yoruba land. Mr. Gbogbolodiko, ní dictate fún wa. Ní dictate fún wa ibi tá a bá ti máa ṣèlú wa. You are against Sunday Igboho's security outfit, but you can never be against General Asabuja. You are not against àwọn Lakurawa àbí kí ló kọ àwọn security tó wà nílẹ̀ kí ló kọ ìlú yìí. Nílẹ̀ àwọn Fúlàní. And mind you, self-defense is part of laws of nature worldwide. Self-defense is part of laws of nature worldwide. To defend yourself. Even nínú Bíbélì, Jésù sọ wípé tá bá rí ẹni tí kò ní idà nínú yín, ó ní kó ta ẹ̀wù ọrùn ẹ̀ kó lọ fi ra idà. Ṣé Jésù sọ pé idà tó ní kó lọ rà yẹn, kó mú idà yẹn, kó máa sùn sórí ẹ̀ ni? Just to defend yourself. Jésù ní ẹni tó bá ní idà nínú yín kó ta ẹ̀wù ọrùn ẹ̀. As in, o lè dúró nínú òtútù with kó tó bá fi defend ara ẹ̀. Tó bá yẹ òtútù máa lọ, ẹ̀rùn máa dé. Bẹ́ẹ̀ tó bá wọ aṣọ sọ́rùn kó tútù máa mú ẹ. Táwọn obìnrin ní ẹ bá ya dé, wọ́n máa pẹ́, òtútù lè máa mú òkú ẹ. Mohammed ò ti ẹ̀gbọ́n kankan, Ànábì ní ẹ pa lòun. Ọ̀dọ̀ tí ẹ̀ ìdà náà wọ̀ta. So why táwọn wọ́n lè defend ara wa, Mr. Gbongbolodiko? Ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ o, Mr. Gbongbolodiko. The group described Igboho's move as unlawful, unnecessary. Where? He described Sunday Igboho moves láti lọ rescue àwọn ọmọ yìí pé ó wà unnecessary. Please help me ask Mr. Gbongbolodiko, ibo ló kó àwọn ọmọ tiẹ̀ sí? So Sunday Igboho to go and rescue all those people is unnecessary. Àfẹ́ ṣe pé fún yín o, ẹ bá tó kó gbọ́n máa pa yín sí wọn àlèyàn ń ṣe pé. Àwọn ọmọ ẹtí ní ọjọ́ mẹ́sàn-án àbọ̀jọ́ mẹ́wàá nínú òtútù bẹ̀rẹ̀ ń sìn. Okay, kò sí wàhálà. And capable of legitimizing a parallel security structure, which is warned, could further threaten Nigeria unity and stabilities. Sunday Igboho ìwé ẹkùn. Lóye ṣe máa wá gbé threatening Nigeria stability dé.
Please help me ask Mr. Gbongbolodiko, is Nigeria stable? And has Nigeria been stabled? Since Nigeria independent in 1960, tell us when Nigeria is stable. Nigeria gba independent in 1960. Ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ ogun abẹ́lé? Ìgbà wo ni Biafra war, civil war bẹ̀rẹ̀ Nigeria? And since then, has Nigeria been stabled? So if Sunday Igboho security outfit nísìn, ìró ẹkùn yẹn, ó dà ìró ẹkùn la fẹ́. Mi fẹ́ rojọ́ kankan. Mo gbọ́ anything. Mi gbọ́ kankan, wọ́n ti gé tì mí lọ. Wọ́n ti gé etí mi lọ, mo gbọ́ nánà, mo gbọ́ mi fẹ́ tè. Mi gbọ́ mi lè fẹ́ gbọ́ ìró ẹkùn la fẹ́. Sunday Igboho la fẹ́ fún security wa lẹ́yìn wa. Kẹ́ni Gbongbolodiko, Gangaládìkò kọ́kọ́ ṣì dànù. Àfẹ́gbà ẹ má wá sọ́dọ̀ wa. Wọ́n wọ̀nyí lè pè mí. Must you talk about Yoruba land? Tí wọ́n tọwọ́ bọ̀dì ṣépè fún yín ni. Sunday Igboho la fẹ́, ìwé ẹkùn la fẹ́. Ètò bàtà lọ́hùn kó lọ sílùú ẹ̀. So àwọn ọmọ God bless you, ìwé ẹkùn la fẹ́ ní ṣe òfò. So àwọn tí wọ́n dá kinní lẹ̀ ní àwọn kí ló kọ security àwọn ọmọ Fúlàní yìí ti ń jẹ́. So you don't have audacity. Ní audacity láti sọ pé kí government cancel wọn. They are going about with oríṣiríṣi ìbọn lọ́wọ́. We want I stand with you wàláhì ní ṣe òfò inú mi dùn pẹ̀lú àwọn comment tí mo rí. We stand with you ẹkùn. Go to if you want to ẹkọ ṣì dànù ẹkọ ṣì lọ. Gbongbolodiko, she get out of here. God bless you. Mr. Gbongbolodiko, get out of here. Isba, God bless you. Mr. Gbongbolodiko, you cannot comfort àwọn Isba. What you saw your body òpònú àbí? No, ẹ ti rí Yorùbá bí afọ́fúngbẹ̀mù. This is a slap on our face in Yoruba land. Tinubu, wọ́n fẹ́ bàjọba ẹ jẹ́ ni o. Akanbi Omolodo, they want to thank God you said it the last time that people are falling into the hands of your enemy, trying to destabilize your government with insecurity. Tinubu, tó bá kọjú sí ẹ̀kọ́tà, tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́tà, tó bá kù wọ nìkan kó tú èrò rẹ̀ pa. This is another strategy to destabilize your government. Akanbi Omolodo there, you cannot do it alone. Sunday Igboho ìró ẹkùn security network seeking for approval from you to protect, to defend, and to safeguard Yoruba land. Akanbi, please approve it. This Uriwa saying Sunday Igboho ìró ẹkùn security network is not necessary. Please tell them if they can go into the bush and bring back our students, our teachers, back to us, the stars. But if they cannot do it, they should get out of here. They cannot dictate to us in Yoruba land. We want Sunday Igboho. We need Sunday Igboho. We need ìró ẹkùn. Nítorí pé àgbàlagbà tó bá jẹ obì tán fúnra rẹ̀, ó máa rúgbẹ́ ìdókò fúnra rẹ̀. Yorùbá sọ pé tí ọwọ́ ọmọdé ò bá tó pẹpẹ, tí àgbàlagbà náà wọ kèrègbè. Ká fọwọ́ wẹwọ́, òun lọ́wọ́ fi mọ́. Akanbi Omolodo there, I know what it takes. Yes, it's hard to be there. You never think it's going to be as hot as this. Yes, we know. They want to destabilize your government. Fine. But how can we help you? As Yoruba sons and daughters, how can we help you to protect our land? How can we help you to defend our border? How can we help you to bring back those children? So this will not be as Chibok children. The Chibok girls were picked up for years. Many of them are now mothers. Many were fired dead. Even some of them cannot be recognized again by their parents.
Those that escaped want to go back and live in the bush, the life of the bush. Or free meals, free cash. But Yoruba people, we are not like that. We are distant people. We will not tolerate nonsense on our land. Akobi Omolodo there, we will work with you to save our land, to defend ourselves. Till the last breath of Nigeria. Till when Nigeria will say its last breath. We are Yoruba people. Yoruba from Oyo, Yoruba from Ibadan, from Lagos, from Ekun, from Ogun, from wherever. We are one Yoruba. It's only in Yoruba land that you will do Oriki of Omo Oyo. And somebody from Ekiti will say, Oriki yede Oriki yami o. It's only in Yoruba land you will do Oriki of Omo Ekiti. Then somebody from Ogun will be related to that. You cannot see that in Hausa land. Shout that alone. Show one Loriki. I'm a Kaon gun. I'm a Kitoweri. And this Mr. Gbongbolodiko. A native of where an Abra guy cannot build house in Enugu. I want to want the time from one. We are not the same thing. Nigeria is one of the oxygen. But to my breathe last breath, Nigeria is on oxygen. I'm going to talk on my oxygen. Nigeria, I will on here. Who that I will not pay Human Rights Writers Association. She burgers, not to come on she burgers, she won't look by one. They are human rights and they cannot go into the bush. Abi Mr. Oyedokun tí wọ́n gbé orí wọn ṣé wọ́n deserve human rights ni. Ṣé wọ́n deserve the right to live as a Nigeria. Mr. Oyedokun ṣé wọ́n deserve the right láti gbé ayé. A teacher was buried yesterday from the same spot on Oyo State. Ṣé teacher yẹn deserve the right láti gbé ayé. Imagine children of 2, 4, 3 years in the bush for weeks now, including a baby of 6 months or 7 months. We will not allow that to happen in Yoruba land. We reject to be slaughtered in Yoruba land. Sunday Igboho la fẹ́, Adisa la fẹ́, ẹni tí ò bá dùn mọ́ kó lọ po sódà mẹ́bà àbí kẹ́ lọ fò sínú kànga. You are free. Are you democracy lawa? And Tinubu, Jagaban won't pay. If you approve it, and you let baby beda, la mo ba wogbo, ko lo le dúró de won lójú ọ̀nà. I'm saying this my dialect. And you let baby baba, let baby pon mo pon eda. When those boys go into the bush, go and debu won lójú ọ̀nà. Go and debu won so pe Sunday Igboho issue security, we don't want it. Go and debu won lójú ọ̀nà. E kojo wa ka kojo pàdé yín. We cannot fold our arms. We will not allow that. Religion is not working again in Yoruba land. So I have no propaganda because really now our eyes are open. Religion, anything. An average Yoruba man have 3 or 4 religions. An average Yoruba man, I lost see much of Friday. Somebody do Christmas, somebody gbé rice wa ó máa jẹ. Tọ́wọ́ jẹ́ padà ìṣẹ̀wọ́n máa ń ṣe égún wọn ní ṣàkan ò pé ó yé ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ó ṣòro ilé wọn. An average alájì Yorùbá land á fi bọ́ọ̀sì oògùn nínú ilé àwọn bàbá wa lápótí oògùn wọ́n ní wardrobe tó máa ní ẹ̀yẹ́ wọn yìí ẹ má débi wardrobe yìí o wọ́n ní àtọ́lá pẹ̀lẹ́ yìí wọ́n máa fi yẹ kàṣẹ ẹnu àrùn ọ̀nà wọn àtọ̀ nǹkan lá ẹ kó ṣìdànù ẹ má wá di stop wa ńlẹ̀ wa o ẹ má bínú ẹ̀yìn tèmi torí ọjọ́ religion àṣàkà religion ò ṣiṣẹ́ mọ́ náà. Àwọn kúrí wà bí wúrí wà bí wúrí wà lẹ́pẹ̀rẹ̀ ayé ẹ kó sì dànù kó sì lọ. So ẹ máa sọ fún wa pé ìjà tó wà ní standing. Sunday Igboho la fẹ́ ilẹ̀ Yorùbá, Sunday Igboho la fẹ́, àmì Ekun la fẹ́, and we are still Tinubu to defend our land, we defend our land, we defend our border. Ẹni tó bá ti tẹ́ lọ́rùn kó lọ pò sódà mẹ́bà.
mo mọ̀ jù bẹ́ẹ̀ mo mọ̀ jù yẹn lọ ìjọba fẹ́ pè wọlé ẹ pè wọlé ọba mi mú fóònù yìí wá jàre àṣà ọ̀nà èyí tèmi ẹ má bínú o ẹ má bínú pé wọn ò kí yín látàárọ̀ iṣẹ́ yẹn ó gbomi ni àṣà òbólélé ti wá talélé nà talélé ìbúlò ti wá ẹ̀yin tẹ́ ń send request mo ń gbé yín wọlé o YouTube mo ò gbọ́ kankan TikTok ò gbé yín wọlé because ẹ̀ power tap so mo ń gbé yín wọlé bẹ́ẹ̀ pé mi ò ṣe ń ṣọwọ́ yìí mo ń gbé yín wọlé níbẹ̀ TikTok ò gbé yín wọlé àgbọ́ anything Sunday Igboho la fẹ́ àgbọ́ kankan mi tẹ̀ gbọ́ kankan aláì wọ́n ti gé tì mí lọ wàláì ni mo sọ wọ́n etí mi báyìí wọ́n ti fa lọ àgbọ́ kankan Sunday Igboho la fẹ́ máa ní wá lára lórí ilẹ̀ wa wọ́n ti bẹ̀rẹ̀ TikTok government máa ń ní pẹ̀lú wọn nìyẹn bá ń tẹ̀ bá gbóhùn sókè bá ń tẹ̀ gbóhùn sókè isi dọ̀là bá gbóhùn sókè bá ń tẹ̀ I'm gonna drop you orí page mi mo gbà kí wọ́n lè page for you. Ẹ kú lórí àsìkò isi dọ̀là. Ẹ kú ọ̀rọ̀ ìlú ẹ̀dẹ̀kúṣẹ́ náà. Ẹ ṣeun. Bàbá Tinubu, the president of Nigeria, kí ló ń dẹ́rù ẹkùn dúró náà? Bàbá Tinubu ẹjọ́ náà. Kí ló ń dẹ́rù ẹkùn dá dúró náà? You have to do what you have to do. Bàbá Tinubu, any other person o, ju Ìgbòho lọ. Ìgbòho la fẹ́ ẹ lọ́mọlọ́pàá wa. Need anybody else but Ìgbòho. Bàbá yẹn dẹ̀ ń jáde every time. Ó tún gbé rẹ̀ jáde. Ìpẹ́sẹ̀ òun ò ní gbà. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ń fẹnu wúgẹ̀tì tí kọ́kọ́ tó sọ dàn ẹ ti fẹ́ ayé gan. Ó náà máa wúgẹ̀tì dé níwẹ̀. Àbáyọ̀ wúgẹ̀tì délé yín ẹ̀ ní dúró. Ìyá yín ẹ̀ ní dúró tá a bá wúgẹ̀tì délé yín. Àwọn ọmọ yẹn sì wà ní gbọ́mọ̀ yẹn. Nobody saying nothing. Ọlọ́run ẹ̀yin gómìnà sí. Ẹ ti ọlọ́run o. Àǹtí ẹ̀ máa bẹ́tò lọ. À ń bá àbọ̀jà bàbá mi ẹ ṣe gan.